Africa Content TV. Inú àwọn tẹ́ni tí àwọn bàbá wa ní martaba kò sí bójú sí lè mọ kan wa tó tá a gbọ́dọ̀ mọ́ mú ìmáàmù àgbà tuntun níwájú wọn fún more blessing láti pé kẹ́ bá wa tún ṣàdúrà fún wọn láti fi wọ́n hàn yín àwọn powerful delegates èyí bàbá wa ní martaba wa gbé dìde tá à ń lọ bí mọ́kànlá. So gbogbo wa àti bàbá mufti bàbá wa adájọ́ àgbà fẹ̀yìntì ọ̀dílẹ́tì ṣe ìdírísà àrùn bàbá wa adámásà ní bàbá alápásápá àná wà nù wọn prof wọn wà nù wọn dr hussein wọn wà nù wọn president idpu tí àfa adágún represent wọn bàbá orí òkó wọn wà nù wọn èmi tí mò ń sọ̀rọ̀ èmi náà wà nù wọn àfa wa oníkàún khalifa oníkàún Sheikh Labeeb àwọn náà wà nù wọn ẹ bá fi mọ bí ọ̀rọ̀ yìí ṣe mú lẹ́nu àwọn bàbá mi martaba tó tí gbogbo eléyìí bá ń tọ́ka sí nǹkan kan èyí tó ń tọ́ka sí náà ní pé bí lọ́run ṣe ń bọ̀ ń dọ̀hún tá ń bára wọn bọ̀ pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan òun náà fi ní kí ká ṣe bẹ́ẹ̀. Màá pe bàbá wa mufti láti ṣe àfihàn bàbá wa imam rosmiyan lẹ́yìn náà láti fi kan sálámọ̀ sí lóko gbogbo àwa delegates. Bismillah. Bàbá wa mufti àgbà wọ́n ní kọ́nà jáde bàbá wa pẹ́ bàbá wa àgbà ní sóró bàbá wa mùkádàmù àgbà ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ kò sí ìjọba ọlọ́lá ọba lúrọ nígbà lérò pẹ̀lú èyí tó lé àṣẹ yìí wọ́n fẹ́ kálù bá ní káwọn gbẹ̀yẹ àgbàlagbà kọ́dà bàbá wa ìmáàmù àgbà ni wọ́n fi ní ká wá handover wọn fún yín ẹ ti gbọ́ ọpá wọn yẹ̀ wọ́n ká wá fà wọ́n lé yín lọ́wọ́ ayyadukumullah. Yóò dìbẹ̀ wá fún àlùbáríkà ẹ̀ fún abúlé. Wọ́n ní ká dákun kí ẹ má bínú. Ọlọ́run ló sún wa dé táìmù yìí. Wọ́n ní Ọlọ́run ló sún àwọn dé táìmù yìí. Ẹ̀mí ti gùn. Ó tún wá sún wa ní oúnjẹ tó sún. Ó tún wá sún àwọn bàbá wa ní. Ọdún mi wọ́n máa lọ bí wọ́n máa lọ wáyé padà bá wọn. Wọ́n ní ká dákun ká foríjì àwọn. Wọ́n ní ká foríjì àwọn kú mọ́. Kẹ̀dáwó ká foríjì àwọn. Káàtó tọrọ pé ní astaghfirullah. Wọ́n ní ká tọrọ pé ní astaghfirullah. Wọ́n ní oore tí Ọlọ́run bá mi ṣe yìí. Tọ́lọ́run ni ó sojú àwọn bàbá wa. Àwọn bàbá wa àgbà bàbá wa ìmáàmù lánàá, àní wọ́n sọ súnà àwọn bàbá ìmáàmù lónìí. Àwọn ni wọ́n gbé ọkọ̀ bàbá ìmáàmù lónìí jáde. Bàbá sì dúró pé ní kí wọ́n sọ ọkọ̀ wọn ní ojú àwọn ni. Wọ́n torí pé àárọ̀ àwọn, ọ̀sán àwọn, àti ìrọ̀lẹ́ gan-an. Ọ̀dọ̀ àwọn Fúlàní làwọn ti dógó bẹ̀. Àbáwá ìmáàmù ìjẹ́rin, àbáwá Málíkì. Wọ́n kẹsẹ̀ ti já àrùn o.
wọ́n ní wọ́n wáyà yìí. ní iná àlàfà ìjọba kọ́ dáyé bàbá yìí. wọ́n ní yàyí náà ni àfa àgbà ní sọ́ọ́sì sọ fún wọn pé ní ó di àyè bàbá yìí. ó sì débẹ̀. wọ́n sì débẹ̀. òde tó kọ́ lọ. òde tí wọ́n kọ́kọ́ lọ ń jọ náà. ilé àwọn amúsọ̀fà àgbẹ̀dẹ ni ìdí àgbẹ̀dẹ. nígbà tí ìmáàmù tàná ìṣẹ́wọ́. nígbà tí àwọn ìmáàmù tàná tó wá sí wọ́. níjọ́ táwọn jẹ. òde àkọ́lọ rẹ̀. òde àkọ́lọ wọn. ilé fíìmù. ilé wa ilé fíìmù ni. ní gbàgede lórí títì. ní gbàgede lórí títì ni. ibẹ̀ wọ́n ti kọ́ ìmáàmù pé máa pínwó sí mẹ́ta. ibẹ̀ wọ́n ti sọ fún àwọn ìmáàmù lánàá pé ní máa pínwó sí mẹ́ta. àfáà tó sọ fún bẹ́ẹ̀ ni wọ́n náà ń pè láfáà. ọ̀nà àfáà tó sọ fún wọn bẹ́ẹ̀ tó ń pẹ́ pé wọ́n ní àfáà wa àkànbí. à ń pè kan ní àfáà ajé ìgbé. à ń pè kan ní àfáà wa ajé ìgbé. wọ́n wí fún pé tọ́ ọba fẹ́ gun lẹ́mìí. wọ́n wí fún tó fẹ́ gun lẹ́mìí. pínwó sí mẹ́ta. pínwó sí mẹ́ta ni. àfáà tó ládùúgbò. àwọn tó ládùúgbò. ọ̀kan. àwọn tí wọ́n wá láti bí kíbi. àwọn tí kíbi. ọ̀kan. pẹ̀lú jẹ̀mọ́ rẹ̀. bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀mí lógún. wọ́n ní lọ sí àwọn adáwọ́ kì í fún yín. wọ́n ní sẹ́ni náà ti ní káwọ́ fún ọ̀gbìn tẹ́ mọ̀ ní. àbí ayé Kùránì làwọn ké tẹ́ mọ̀ túmọ̀ rẹ̀. wọ́n ní wọ́n ti ń sọ̀rọ̀. wọ́n ní bó ṣe rí làwọn sọ ni. gbogbo kíbi tẹ́ bá lọ. wọ́n ní kẹ́kọ̀ọ́ ìṣòwò. ẹ sì rí bí ẹ̀mí yóò ṣe gùn lọ síwájú. wọ́n ní kẹ́kọ̀ọ́ ìṣòwò. wọ́n lẹ́gbẹ́ àwọn ni bàbá wa Jimba ní odò ní Mẹ́kà. bàbá wa àgbà bàbá wa ìbádọ́mọ̀. wọ́n tí àwọn pẹ̀lú bàbá wa ń wà sí àgbáyé tó bá ń ṣàdúrà. wọ́n wá jókòó tí àwọn bàbá wa wọ́n fẹ́ Kùránì lọ́wọ́. wọ́n mọ̀ ṣe Kùránì ní. wọ́n ní kẹta kò sí Ọlọ́run wá dá wọn lóhùn àbí kò dá wọn lóhùn. wọ́n ní ó ti pẹ́ tẹ́wọ́ kọ́ tó dà wọ́n bá wà. bíjọ sí mùsàbá bá gba tí wọ́n bá dé pé ìjọ sí mùsàbá tàbí yọ wá di ọmọ ìjòkó Ọlọ́run ló ṣe Ọlọ́run ẹ̀rọ. jòkó lẹ̀ Ọlọ́run ló kí kẹrẹ́. من قال ذلك ẹni bá ti rọ̀ mọ́ lálùkùránì. gbogbo nǹkan rẹ̀ ó di ìrọ̀rùn ní. àwọn bàbá wa báwọn àgbà bàbá àmọ́dúnmọ̀ wọ́n ń rọ̀ mọ́ lálùkùránì púpọ̀. wọ́n rọ̀ mọ́ lálùkùránì púpọ̀. wọ́n ní kẹ́ ẹ dákun. kò sí kankan táwọn fún bàbá wa ìmáàmù lónìí kẹ́mọ̀. bí kìnìún bá ṣáájú yín kẹtẹlé. bí obìnrin bá ṣáájú kẹ́yìn wá tẹ̀lé. kò lè má dá o. ẹ má dá o. bí kìnìún bá ṣáájú yín ẹ má tẹ̀lé nǹkan kan ò ní ṣe yín. àwọn tóbi bá ṣáájú yín ẹ bá yín tẹ̀lé. nítorí eléyìí wassalamu alaikum. جزاكم الله خيرا واحسن الله اليكم. هذه كلمة الذهبية. Somebody put you on the stadium now.